bí ẹ bá ń fọkàn bá àwọn ètò wa bọ̀ lọ́jọ́sí tí a kọjá lọ sí Ìbẹ̀rẹ̀kòdó ancient settlement níbi táwọn tó níṣòro àìsàn ẹ̀tẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti gba ìwòsàn tí wọ́n ń gbé ni wọ́n nàka ìyá kan sí wa pé ìyá náà ní ìṣòro àìsàn jẹjẹrẹ ọyàn eléyìí tí wọ́n ti ṣàkíyèsí pé ó ti ń bá a fínra ní ọyàn tí wọ́n sì ti kọjá lọ sí ilé ìwòsàn aládàáni kan nílùú Abeokuta èyí tí wọ́n ní wọ́n ń gbà tọ́jú nípa ṣíṣàmúlò àwọn oògùn kan jẹjẹrẹ náà ti ń fi àpẹẹrẹ àti àmì hàn ṣùgbọ́n kò tí ì búrẹ́kẹ́ tán àmọ́ ìnira ńlá ló ti ń fà fún ìyá yìí. A padà láti ṣàbẹ̀wò sí Ìbẹ̀rẹ̀kòdó lepers colony tí àwọn èèyàn yìí wà láti wo ibo ní nǹkan dé dúró pẹ̀lú màmá yìí bákan náà láti jíṣẹ́ tí àwọn olólùfẹ́ wa tí wọ́n rán wa sí màmá tó níṣòro àìsàn náà. 100,000 owó náírà la kó wá 100,000 naira bá a ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹni tó jẹ́ adarí ìyẹn alága àwọn èèyàn wọ̀nyí la máa ń sábà kówó lé lọ́wọ́ láti fi mójútó gbogbo nǹkan kówó náà má bàa wọbi tí kò yẹ kó wọ̀ ṣùgbọ́n lọ́gán tá a débẹ̀ a béèrè fún Mr. Jimoh Ahmed wọ́n ní wọn ò sí nítòsí ṣùgbọ́n wọ́n á pe ọmọ kan láti bá wa pè wọ́n wá. Ìgbà tá a ṣàkíyèsí wípé àsìkò kò ní tó fún wa tí a sì ti pe nọ́mbà wọn tí kò lọ ó ṣeé ṣe kí wọ́n mọ̀ rí náà cháàjì a kó owó náà sílẹ̀. ẹ ti ń gbà tọ́jú lórí ìtọ́ yẹn. mo ti ń gbà tọ́jú. ẹ má wulẹ̀ ṣe. ó ti ń lọlẹ̀. ẹ̀yìn àtàpá. ní access náà ni àbí. agbo lọ́mọ yẹn lọ ṣe ó ní kí n máa da aṣọ bùbá kí n máa fi owó ẹ̀ máa ṣe sí mi rà kó máa fi kó máa fi owó ọmọ yín kékeré yìí kó máa fi owó bàbá mi kó máa fi owó ọ̀yàn ló ń ṣe lálaalẹ́ tó bá fi ti fi ṣẹ́ bí ṣùgbọ́n nígbà tó dẹ̀ di bẹ̀rẹ̀ ká eléyìí tó bẹ̀rẹ̀ sí ní tó ń bà mí jà. ó ń dùn yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ó ń ṣẹ̀jẹ̀ àbí. ó ń ṣẹ̀jẹ̀. ẹ pẹ̀lẹ́. tó sọ pé nígbà tí Mr. Jimoh Ahmed bá dé a máa fún yín ní owó kan tẹ́ máa fi jíṣẹ́ fún wọn torí pé owó yẹn wà fún ìtọ́jú yín rẹ̀ gbogbo àwọn ọ̀nà tí wọ́n bá tí ó bá yẹ láti fi ṣe ìtọ́jú yín ó jẹ́ kó owó náà dájú. tí Mr. Jimoh bá dé ẹ ṣàlàyé fún wa pé a mú 100,000 wá fún yín fún ìtọ́jú yín kán lè tẹ̀síwájú níbi tí ìtọ́jú yẹn dé dúró. Ọlọ́run aláàánú á fún yín ní ìlera pípé. ẹ pẹ̀lẹ́. ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi ránṣẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí wọ́n fi ránṣẹ́ fi jíṣẹ́. Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ní ṣìrìn ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé ọjọ́ gbogbo wa jọ máa dalẹ̀ ẹ ṣé o a dúpẹ́ o Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé a dúpẹ́. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Nínú ẹ̀ láti ṣàbẹ̀wò sí àwọn tó nípèníjà ojú tí a sì kó aṣọ lọ fún wọn lára àwọn aṣọ táwọn olólùfẹ́ wa ti fi ṣọwọ́ sí wa láti pín fún àwọn tó nílò àwọn nǹkan wọ̀nyí. A kó lọ sọ́dọ̀ àwọn tó ní ìpèníjà ojú bí a ṣe débẹ̀ tí wọ́n sì rohun tá a kó wá bẹ́ẹ̀ ni inú wọn dùn bí wọn ò tiẹ̀ fi ojú rí i wọ́n fojú inú rí i inú wọn sì dùn gidi. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Oore kì í gbé.
ṣé mo bí wọ́n ní nylon ńlá tán lè fi kó àwọn aṣọ yẹn kọ́ sọ àwọn aṣọ yẹn pọ̀. ṣe níbi nylon ńlá tẹ́lẹ̀ bí orí nylon yẹn lè ti já. Ẹ má ó ti já àwọn nylon yẹn ti já but ẹ ṣì lè manage gbé díẹ̀. ìṣeré ọmọdé yẹn àwọn aṣọ ọmọdé náà wà níbẹ̀. ẹgbẹ́ yẹn ìyẹn ṣe gbé. ó sì kú mọ́ ẹ. ṣé bọ́n rẹ̀ ń ṣe ní pẹ̀lú owó tó mú dání tó bá sọ̀rọ̀ ní ìsìn wa máa kéde gbére. àwọn aṣọ ọmọdé náà wà níbẹ̀. ẹ ṣe tà àwọn táyé kan náà wà ṣe. ṣòkòtò bọ́dà yẹn náà wà níbẹ̀. ẹbí short ní kàṣà. ẹ ṣe tà ẹ ṣe. yes ó dá o. ó dà sá ó tó di gbà mí o. ó dà sá o. yes ma. ọlọ́wọ́ àbùkù yìí o. àmín. ẹ̀yin náà rà àánú gbà o. àmín. ẹ ṣe gan o. ẹlẹ́yin ijó àánú kan ló kó àwọn aṣọ kan fún wa láti fi tọrẹ tá a fi kó eléyìí náà wá. àyẹ́lẹ̀ sọ́tọ̀ fún ọ̀dọ̀ yín. ó dà ẹ ṣe tà. kẹ bá wa kí. wá gbọ́ ẹ̀yin náà rà àánú gbà o. àmín o. ẹ ṣeun. bákan náà la kó owó sílẹ̀ fún ìyá tó fẹ́ máa ta tòlótòló àtàdìyẹ kó gba 100,000 naira ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà owó tí olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV kan kó sílẹ̀ pé ká fi ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ra àwọn adìyẹ tó pọ̀ sí i àti oúnjẹ adìyẹ láti máa sìn ìyẹn á sì tún jẹ́ èrè fún wọn nígbà tí wọ́n bá kórè tí wọ́n máa ta adìyẹ ọdún. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Oore kì í gbé rárá o. Bó bá ṣe rere ń bọ̀ wá fún ẹ. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Ṣoore ṣoore. ẹ̀yin méjèèjì náà la wá rí o. ẹ káàárọ̀ sà. yes ma. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣe ọjọ́ láì lè sọ pé. àwọn olùdarí tó wà máa wá ń jẹ́ yẹn fẹ́ sí i ẹ dìde máa ẹ ra sà. yes ma. ẹ ṣe ọjọ́ sà. Jésù àrán ìlọ́wọ́ ẹ ṣe gan ni ẹ wọlé. àti ẹ̀ ní pẹ́ so lọ́jọ́ yẹn sọ pé ẹ fẹ́ máa sin adìyẹ. tẹ bá fẹ́ sin adìyẹ báyìí bí èlò ni wọ́n ń ta adìyẹ rẹ. ẹ káàárọ̀ lẹ́dí wa. ẹ ṣe ọjọ́ sáà o ká ìnáwó sí o. àwọn brẹ́là yẹn ní January àwọn èyí tí mo rà January 1.5 ni wọ́n ta but ní ìsọdọ̀ kí wọ́n kọ́kọ́ ló ti di 1.2 so ọmọ tọ́kì 3,000 ni wọ́n ta ìdílé ìgbò ìṣìlì mẹ́ta ńlẹ̀ báyìí. bí èlò ni àwọn òkú tẹ bá ní báyìí pé agbára yín lè kà láti sìn. ṣé ọmọ tọ́kì yẹn. àti tọ́kì àti chicken. tí máa ṣe ó dì fẹ́ẹ́ bí àbá ṣe rọ́wọ́ sí náà ni. bí èlò lágbára yín sì lè ká níbí báyìí. ẹ tí máa ṣe ìgbéra bí tóró pẹ̀lú oúnjẹ pẹ̀lú ń tà lè ṣì lè fi ìwọ̀n bá tà lè fi bẹ̀rẹ̀ mo ṣì lè ra tọ́kì bíi 10 kí n ra adìyẹ náà bíi 10. èèyàn máa jẹ́ bí èlò bẹ́ẹ̀ náà o. èèyàn máa jẹ́ bí èlò bẹ́ẹ̀ yẹn. wọ́n dẹ́kun 1,002 ni wọ́n pe brella ní gbé mi sáré lọ́ba ń bèrè wà lọ́dọ̀ àfáàtì. ọ̀sìn ṣọ́ọ̀bù ọmọ tọ́kì 3,000 ní dé òòjọ́. ó dà tẹ bá rí bí 50,000 100,000 kọ́. màmá ó ti lọ. bí mélòó lẹ máa rà. ó dà máa tún extend kiri mi gan. bí mélòó lẹ máa rà pẹ̀lú oúnjẹ.
pẹ̀lú oúnjẹ tí n bá rí bí 100,000 mo sì lè ra bí 20 kí n ro oúnjẹ kí n ro ògùn wọn ìyẹn tọ́kì o tọ́kì yẹn gangan ló jẹ́ wa lọ́wọ́ dáadáa ẹ̀fọ́ ẹgbẹ́ mi bá lé mẹ́ta tí mo nílẹ̀ jáde kan lórí táyé sábà fún yín ní owó yẹn nínú bí ìgbà wo ni ká rí adìẹ tẹ lè máa ra adìẹ bí. tẹ máa rí adìẹ gbà. orí ìgbà kan tá a máa rí ibẹ̀ ti rà. tí ẹ máa rí tẹ máa rí tá a ti sìn. tọ́kì dípẹ́ndì bí láàrin oṣù mẹ́fà èèyàn ṣì rí tọ́kì bọ́tà adìẹ brẹ́là téèyàn bá rí oúnjẹ bọ́ wọn dáadáa láàrin oṣù mẹ́ta sí mẹ́rin. ok kò sí wàhálà so tábà fún yín lówó lè ní ẹ máa rà lẹ́nu. bẹ́ẹ̀ ni wíwẹ́ ẹ̀sẹ̀ wọn lọ pọ́tìrì lẹ́yìn bẹ́ẹ̀. ìgbà tábà wá ìgbà wo ni a máa lè wá ra adìẹ padà tábà fún yín lówó sìn a fẹ́ wá ara ìtẹ́ bá sìn. òkè nǹkan tó ṣẹlẹ̀ ní pé bí ìgbà wo ni. by 4 months títí September sí October á ti ṣe dáadáa. a ti tó tà. bẹ́ẹ̀ ni. àyẹ pé a máa rí adìẹ ọdún rà àti tọ́kì ọdún nìyẹn lọ́dọ̀ yín. ẹ lágbára Ọlọ́run torí inú òjò lára a máa yí ìdíwọ́ a máa ṣe gbogbo ẹ náwó yín síwájú náà. 100,000 naira nìyẹn. so ẹ ra oúnjẹ àti àwọn tọ́kì yẹn so ẹ rà a máa padà wá láti wá wo iye tẹ́ ẹ rà tóra máa fẹ́ fún ní monitoring lóòótọ́ oúnjẹ ṣe pàtàkì ṣùgbọ́n àfẹ́kẹ́ fi owó yẹn jọ láíláí ọwọ́ kọ́ nìyẹn. láíláí àwọn tí mo ti nílẹ̀ nílé yìí. so sí wàhálà sà ẹ ṣe sà. so dájú wa a ò bá yín lọ́jọ́ tá a wá lásán. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n jí iṣẹ́ yìí fún mi. ẹ ṣe gan-an sà. báwo ni ọ̀rọ̀ ojú yín yẹn ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe jẹ́. ẹ ṣe gan. báwo lẹ ṣe meet mọ́mì. ìgbà tí mo wà ní secondary school. ó ní màdá yẹn dé. iṣẹ́ olóore lèmi yóò ṣe o. iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Oore kì í gbé rárá o. Bó bá ṣe rere bọ̀ wá fún ẹ. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Ṣoore ṣoore kó múra sí ẹni ṣeré àríre gbà. Iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Ọpẹ́ púpọ̀ fáwọn olóore wa bẹ́ẹ̀ tí ń ṣeré ẹ̀ ń gbẹ̀mí là. Olódùmarè á san yín lẹ́san rere. Ibi tẹ́rọ kan ire sí ẹ̀ máa ríre mú. Ibi tẹ́ ọ̀rọ̀ kan ire sí ẹ máa ríre gbà o. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Olódùmarè á san yín lẹ́san rere. Àní iṣẹ́ olóore lèmi yóò ṣe o. Iṣẹ́ olóore olóore lèmi yóò ṣe o. Gbogbo ẹni tó bá ronú re rọmọlàkejì rẹ̀ ire ń bẹ fún. Gbogbo ẹni tó bá ṣeré ó di dandan kó ríre gbà. Ṣoore ṣoore kó múra síre ṣíṣe. Gbogbo ṣoore ṣoore láìre gbà o. ẹ pẹ̀lẹ́ o.
wọ́n ní kẹ́ jókòó. ẹ jókòó ẹ mọ̀ orí ẹ kàn jókòó ni. ṣé mo dúpẹ́ ọ̀dà wa pẹ̀lú inú àti àyájá. tí wọ́n tún ṣubú ni. wọ́n ṣubú nígbà tí ara wọn yẹn balẹ̀ tó fún wọn lábẹ́rẹ́ dídìde kọ́ máa dìde so bọ́yìn ṣubú lé apá wa fi dáná náà mẹ́ta. ẹ pẹ̀lẹ́ ọ̀nà mẹ́ta fi dábẹ́ yẹn á pé ẹni tó ń tò kọ́ bá wọn ń tò. apá náà ti wá wú báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́ni. ẹnìkan ló sọ pé àná lọ́sẹ̀ lájú. bẹ́ẹ̀ni kò sí rọ́ọ̀mẹ̀ kò sí rọ́ọ̀mẹ̀. tó kẹ́yìn níyàwó wọn ẹ kú tọ́jú ẹ pẹ̀lẹ́ ẹ gbà bàbá. ó di dandan kó ríre gbà ṣoore kó múra síre ṣíṣe gbogbo ṣoore láríre gbà ó gbogbo ṣoore ló máa ríre gbà ó ẹ ò wá ní ṣoore ṣe ẹ ò ní ṣoore tó máa yọ yín lẹ́nu o gbogbo iṣẹ́ oore tẹ́ ẹ bá ṣe Olódùmarè á san yín lẹ́san rere. Èwe ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni ẹ wá wà àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́ OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ lọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe 09150491169 OEA herbs and shrub spices ọlọ́run ló ń fún wa ṣe. ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́ èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí ọba tó kárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́. èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí ọba tó kárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. mo rántí sometimes tèmi kò ì mọ lọ́rùn èṣù àwa ń wálé àfẹ̀yàn mi jẹ àfọ̀n lórí fífọ́ o tàbí inú rírun ẹ̀yìn dídùn tàbí kàtàmáwá máa ké ìgbà tí mo mọ Jésù láṣìírí Sátánì tú. ìgbà tí mo mọ àlà láṣìírí Sátánì tú. Sani Sátánì mo gbé bíbélì mi. àwùsùbíláì mo gbé Kùránì mi. ó já wá bíi ti tẹ̀lẹ̀ mo yẹ aṣọ jí Psalm 109 mo kà bí ayé fẹ́lẹ́ tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbé o àfinara rẹ̀ dandan bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lómi àgbẹ̀ sí. wà á lè ké ètò àlékà mọ́ àbádá mi ní. òkú wa bá sọmọ pẹ lọpẹ sọmọ ní ìpadà. back to sender. bari gíṣẹ́gíṣẹ́gi o àforí ara rẹ̀ rú àforí ara rẹ̀ rú o àforí ara rẹ̀ rú. ẹni tó ń pa mí mọ́ ò kì í sùn bẹ́ẹ̀ kì í tó gbé ò kì í sùn etí rẹ̀ ò di láti gbọ́ pé mi.
àyànfẹ́ olódùmarè máa lé mi ẹyinjú olódùmarè ni mo jẹ́ o. àyànfẹ́ olódùmarè máa lé mi mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. àyànfẹ́ olódùmarè máa lé mi ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. àyànfẹ́ olódùmarè máa lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi mo fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. bó bá ń lé wa wọn ò lè bá wa bó bá ń lé wa wọn ò lè bá wa torí Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làbò wa tó di wá. bó bá ń lé wa wọn ò lè bá wa. àyànfẹ́ olódùmarè là wá jẹ́. bó bá ń lé wa wọn ò lè bá wa. ẹyinjú olódùmarè máa là wá o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làpáta ìgbàlà wa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. àwa ò mà lè jábọ́ rárá o. bó bá ń lé wa wọn ò lè bá wa. bàbá ti ṣí ìdìbò wa náà. bó bá ń lé wa wọn ò lè bá wa. àgbàdo onígòdà ò mọ́jú fàdìyẹ. bó bá ń lé wa wọn ò lè bá wa. abẹ́ ìṣọ́ olódùmarè ńlá wa. bó bá ń lé wa wọn ò lè bá wa. ṣé bọ́lọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa. olólọ́run nígbẹ́kẹ̀lé tiwa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Thank you, Father.